Ẹ káàárọ̀ mo kí ẹ̀yin èèyàn mi ní gbogbo níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Mo fẹ́ kí ẹ wo ìkan náà àwọn ọmọ ológun tí location 419 tí wọ́n fẹ́ pa ògo wọn. Ẹ wo irú ọmọ yìí báyìí, ó kàn yà mí lẹ́nu, ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi nígbà tí mo rí i láàárọ̀ yìí. Tí mo rí kan tí ó fi igi ló fi ṣe kẹ̀kẹ́ yìí o. Kẹ̀kẹ́ tí ẹ̀ ń wò yìí, igi ló fi ṣe. Ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi. Mo dẹ̀ wá wo ọmọ ọ̀hún ò tí lè ju ọmọ 8 years àbí 11 years. Ó ní 11 years ní age wọn. Ojú ọmọ lẹ́ ń wò yìí o. Ìkan náà àwọn ọmọ ológo orílẹ̀-èdè Yorùbá Nation òun lẹ́ ń wò yìí o. Ẹ wo nǹkan tó ṣe o. Ẹ wo. Mo fẹ́ kí ẹ rí. Ẹ wo kẹ̀kẹ́ yẹn, ẹ wo. Igi ló fi ṣe o. Ẹ jọ̀ọ́ tí wọ́n bá rán ọmọdé lọ́wọ́ báyìí, ṣé kò ní ṣe nǹkan tó ju eléyìí lọ? Ó tún pass wáyà. Kẹ̀kẹ́ yẹn tún ní full light. Ó tún ṣe tí kẹ̀kẹ́ yẹn tún ní full light. Ẹ rí. Ó tún pass wáyà. Ṣé ẹ rí báyìí? Ìkan náà àwọn ọmọ ológo ni o. Àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá. Òun lẹ́ ń wò yìí o. Ọmọ 11 years. Bóyá gbójú ẹ̀ sókè jẹ́ kí n wo ojú ẹ̀. Jẹ́ káwọn èèyàn rí ojú ẹ̀. Gbójú ẹ̀ sókè wo kámẹ́rà yẹn jẹ́ kí wọ́n rí ojú ẹ̀. Ẹ wo. Ìkan náà àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá. Ṣé ẹ rí báyìí? Irú ọmọ yìí báyìí, ìyẹn tá bá ti jẹ wọ́n Nàìjíríà, ìjẹ́ Nàìjíríà ò ní pa ògo ọmọ yìí. Ṣé kò ní yí wọlẹ̀? Àwọn èèyàn ló pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ọmọ ológo ni wọ́n tó jẹ́ pé location ìjọba location 419 ìlú location 419 tá ń pè Nàìjíríà tí ó ti pa ògo wọn tó ti yí ògo wọn wọlẹ̀. Ni wọ́n ti yí ògo.